ẹ jọ̀ọ́ brọ́dà mi, ẹ jọ̀ọ́ ṣe lè sọ orúkọ yín fún iléeṣẹ́ yìí. Orúkọ mi ni arákùnrin Babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí lọ́ọ̀yà Babátúndé. Ok, ẹ jọ̀ọ́ mo tún fẹ́ béèrè torí àwọn èèyàn àmọ́ pé òdú ni yín o ẹ̀ ń ṣe kò sẹ́ni tó tí ì mọ̀ yín bọ̀ torí fún àwọn èèyàn tí ò mọ̀ yín dáadáa tán ọ̀dà yín mọ̀ mo fẹ́ kẹ́ sọ ìlú tẹ́ tí ń sọ̀rọ̀ yìí fún àwọn èèyàn kan gbọ́. Mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá bá àwọn èèyàn ṣe ayẹyẹ ní ìlú France tí wọ́n ń pè ní Paris ní capital France lọ́dọ̀ ẹnìkan mi èèyàn mi kan Abímbọ́lá ló ṣe ọjọ́ bíi 45 years of age kọ́lọ́n lódùmarè tó jẹ́ pé ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òun ni mo wá bá ṣe ọjọ́ bíi lẹ́yìn tá a bá ṣe ayẹyẹ. Ok, ẹ ṣe gan-an lóṣù ẹjọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ lérí nípa arrest àwọn DSS kan náà wá sí ilé Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ jọ̀ọ́ ṣé kí ni ká pe arrest yẹn, ṣé wọ́n fẹ́ arrest ni àbí kidnapping? Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa sọ nípa ẹ̀ díẹ̀ fún àwọn èèyàn kan gbọ́. Ẹ ṣe olóòtú, inú mi dùn pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè yìí. Ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi yìí ó láti bí ọjọ́ bíi mẹ́ta lọ̀rọ̀ yẹn tí ó bà mí lọ́kàn jẹ́ gidigidi gan tí mo dẹ̀ mọ̀ pé ó ba ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ọmọ Nàìjíríà rere àbí tó bá jẹ́ ọmọ Yorùbá rere ó bà wọ́n lọ́kàn jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lóòótọ́ tó ṣẹlẹ̀ bí òde sùn mọ́jú torí pé nígbà tí wọ́n tí Lady K tó ti ṣe broadcast yẹn all of a sudden ó went offline àti gba ẹnu lé nígbà tí lè sùn mọ́jú torí pé àmọ́ nǹkan tí ó lè ṣẹlẹ̀ sáwọn tó wà nílé àti olórí oko olóyè Sunday Igboho Májàsọ́lá. Ṣe rí nǹkan tí àwọn DSS ìjọba location 419 tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho ó bani lọ́kàn jẹ́ gidigidi tó jẹ́ pé ó jẹ́ ká mọ̀ wípé Nigeria is not what to call a democratic country. Wọ́n kàn láǹ practice democracy ni. Àwọn lọ́yà tí wọ́n tó lọ́yà tí wọ́n mọ̀ nípa òfin dáadáa especially nípa òfin Nigeria. Buhari government is an autocratic government tó jẹ́ wípé gẹ́gẹ́ bá ti ṣe wò òfin wà nílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ìjẹ́ ìjọba Buhari tó tẹ̀lé òfin ní Nàìjíríà tí wọ́n bá tẹ̀lé òfin ni wọ́n ò ní lọ gbé ìbọn ká èèyàn mọ́lé ní aago kan òru torí pé ẹ fẹ́ arrest ẹ̀. Is there any evidence wípé wọ́n ti invite olóyè Sunday Igboho àbí search warrant ó wà tí àwọn ọlọ́pàá tí wọ́n wá ní ọ̀sán gangan pẹ̀lú mọ́tò wọn bá gbé mọ́tò 100 wá they must come with search warrant. Wọn ò dẹ̀ gbọ́dọ̀ invade inú ilé gẹ́gẹ́ bí òfin wọn ò gbọ́dọ̀ invade inú ilé with force because olóyè Sunday Igboho is not terrorist. Nǹkan tó fi pèyàn ní terrorist kò sẹ́ni tó máa lóhùn ò mọ́. A mọ̀ nípa àwọn tó ti táwọn tó jẹ́ terrorist àti gbórúkọ wọn Osama bin Laden a lot of people bẹ́ẹ̀ yẹn tó yẹ kí wọ́n bí terrorist ni wọ́n tí wọ́n dẹ̀ ti ń wá wọn kó tó di pé Amẹ́ríkà lọ invade inú ilé ẹ̀. Olóyè Sunday Igboho is not terrorist. Everybody knows he's agitator. Ó dẹ̀ ti ń ṣe àjìjàgbara yìí for so many years. Tó jẹ́ pé kó tó di pé tiẹ̀ ó ṣe pé ó jáde fún Oòduà nation gan àjìjàgbara ọ̀tọ̀ ọmọ ìlú aráàlú ni nílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé ẹni tí wọ́n bá fẹ́ rẹ́ jẹ Olóyè Igboho kọjá rẹ̀ jẹ kó tó di pé wá wòye pé ìyà yìí tiẹ̀ ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Kí wá ló dé? Kí ló lè Sunday Igboho ṣe fún yín? Tí ìbá ṣe wípé ó lọ́wọ́ kan àdánù, tí ìbá ṣe pé ó lọ́wọ́ àbọ̀dénú, mo dúpẹ́ fọlọ́run pé olóyè Sunday Igboho kò ń ṣe pé ó ti di ẹni àgbégbè lónìí. Ìta àbá ń sọ ìkọlà àbá máa sọ. Ṣé tó lóyè Sunday Igboho bá ti kú? Ṣé bí ilẹ̀ Yorùbá ṣe máa dákẹ́ rọ́rọ́ rè? Gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho tó, mo dúpẹ́ pé ó wà láàyè kò dòkú o. Gbogbo tí ìjọba location 419 ṣe pátápátá ó wà barbaric
tẹ mú ọmọ ènìyàn àwọn tó agitate tẹ pa wọ́n dànù lórí pé wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn. Kò dẹ̀ sí ìjọba tí o ti ń jẹ ní Nàìjíríà yìí tá a fẹ́ sọ wípé ó le tó ìjọba Buhari. Kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn lè béèrè fẹ́tọ́ wọn tìlú bá rójú tìlú bá tò kí ló fẹ́ fa aráàlú tó ló fẹ́ máa agitate fún àwọn fẹ́ kúrò láàrin Nàìjíríà. Oríṣiríṣi nǹkan la ti ń gbọ́ láti gbà tí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ti ṣẹlẹ̀. Wọ́n ní politician ni, ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run tó lóyè Sunday Igboho bá tiẹ̀ jẹ́ politician tó rówó nínú politics. Ó wá wò wípé a lè máa bá lọ báyìí. Èèyàn mélòó ló lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Èèyàn mélòó kó dìde kó nawọ́? Ṣé mọ tán pè ní ìgbádùn? Tí èèyàn bá rí ìgbádùn ọjọ́ kan á gbàgbé ìyà ogún ọdún. Kò dẹ̀ sẹ́ni tó ń gbádùn láyé tó máa ló fẹ́ padà sínú ìyà. Olóyè Sunday gbádùn ni, ìgbádùn ó ní ọlá, ó ní ọlà, ó ní ọrọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá tí wọ́n ní ọrọ̀ tó ní ọlá ṣùgbọ́n wọ́n fẹ́ kúrò nínú ọrọ̀ yìí, wọ́n fẹ́ kúrò nínú ọlá yìí. Bàbá ẹ̀ wá dìde ó wò pé òun jẹ́ lóòótọ́ òun mú but gbogbo àyíká ẹ̀ ó rí i pé kò sí ètò tó péye ń bẹ̀. Ọ̀dájú lẹ́yìn politician Nàìjíríà, ọ̀dájú lẹ́yìn politician ilẹ̀ Yorùbá. Most of you ló wá sí Europe, ló lọ sí America, ló lọ sí London. Ẹni bíbẹ̀ ṣe rí ordinary hospital tó dáa àní. Ṣé Nàìjíríà ò lówó ni? Senate president ó bọ́ta ó sọ categorically tí mo fẹ́ tí mi gbọ́ ó ní Nigeria is a poor country. What do you expect from a third citizen of a country to tell you that his country is very poor when we are enriched with petroleum crude oil? We have good soil for agriculture. We are endowed with crude oil. None of the reserve none of this thing is working again. And you said you are poor. I'm asking you people in Nigeria, we people in Yoruba land, is Nigeria poor? Or are they deceiving us? Ṣé wọ́n tàn wá ni? There are some countries they don't have any resources. Kí ni Kútọ́nù ní? Kí ni Kútọ́nù ní? Kí ni Ghana ní? Ládẹ̀ ń gbádùn. Tí wọ́n dẹ̀ ìlú Áfíríkà mélòó ni òní náà? Gbogbo West African countries abáníkà máa kà láti Kútọ́nù, Ghana, Togo, èwo ni òní náà? Tí gbogbo wa dẹ̀ ń kúrò láti Nàìjíríà tá à ń lọ bẹ̀, ta ni a fẹ́ lọ gbádùn? Ẹ tó bá fẹ́ já irọ́ mi kó lọ sí Kútọ́nù. Tó bá ti dé Kútọ́nù, tó bá lọ́jọ́ mẹ́ta ń bẹ̀, tí ò bá gbádùn náà kó ní irọ́ ni mò ń pa. Tó bá ti dé tó ti kúrò ní Europe báyìí tó ti fẹ́ dé Nàìjíríà tó ti wà ní plane tó bá ti wò lẹ́lẹ̀ báyìí gbogbo ẹ̀ ti máa ṣókùn ni. And you said Nigeria is a very poor country, but you need to borrow money from outside to infrastructure Nigeria, láti dá infrastructure sílẹ̀ nínú Nigeria ká lè gbé ìgbé ayé rọrùn. Kí wá láǹfààní crude oil ta ní? Kí lè fi crude oil yẹn ṣe? Ṣáàtì gbàgbé agriculture ní tí àwọn Awólọ́wọ̀ fi kọ́ cocoa house nìbàdàn. Ẹ mọ iye Oòduà investment tí àwọn Awólọ́wọ̀ fi sílẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́. Ó wá di sin yìí sọ pé Nigeria is a very poor country. When tó sọ pé Nigeria is a kí lè expect tí Nigeria bá ti poor ìyá máa jẹ ẹyẹ jẹ wà ní ìlú ni. Ẹ̀yin olóòtú mo jẹ́ kó yé wípé arrest tí wọ́n arrest olóyè Sunday Igboho is very barbaric ó dẹ̀ lòdì sí òfin gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe mọ̀. Olóyè ẹ jọ̀ọ́ ẹ má bínú lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ béèrè ìbéèrè kan sí ẹ jọ̀ọ́ kí ni ìmọ̀ràn owó àbí kí ni ìgbọ̀njú wo lẹ lè gba àwọn ọmọ Oòduà? Ṣé ká padà sẹ́yìn ni àbí kán sì máa continue pẹ̀lú protest nípa fẹ́ gba Oòduà nation lọ? Ẹ ṣe olóòtú wọ́n ní olóyè Sunday Igboho ti gbìyànjú o. Ẹ ń bá wa sọ wípé kò ṣeé tán kóun náà bọ́ síta kó já àrí tóun fẹ́ ṣe. Mo wá ti rí bẹ́ẹ̀ pé èyí tó kù ti wá kù sọ́wọ́ àwọn ọmọ Yorùbá báyìí o. Ó ti kù sọ́wọ́ ọmọ káàárọ̀ oòjíire. Tó bá wù wá ká mú ṣòkòtò wa ká san gírí
ó ti ṣèwọ̀n tó lè ṣe. Tí Oòduà nation bá wù yín gbà, ẹ̀yin aráàlú tẹ̀ ń jìyà tí wọ́n ń jáde lórí, tó bá ti wá wù yín kẹ́ ẹ jáde kẹ́ ẹ bẹ̀rẹ̀ fẹ́tọ̀ yín. A ti mọ̀ yín pé àtìlẹ́yìn tó ṣíwájú, wọ́n ní aṣíwájú ogun, òun lógun dojú kọ. Ogun ti dojú kọ báyìí o. Ó wá kù sí ọwọ́ àwa ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ kóra yín jọ, ẹ kóra yín jọ ní mẹ́wàá mẹ́sàn-án, ní thousands, ní million. Ẹ jáde síta, ẹ bèrè fọ́tẹ̀ yín. Ẹ má rò wípé olóyè Sunday Igboho, torí pé nínú Yorùbá la ti ń oríṣiríṣi kan. Àwọn àfáà, àwọn oríṣiríṣi àdìsúnà wọ́n sọ tiwọn. Wọ́n ní gbogbo tó lóyè Sunday Igboho ṣe, tó Igboho ṣe, ó tó ń ṣe fúnlẹ̀ Yorùbá, ó lòdì ẹ̀sìn àwọn mùsùlùmí. Pé ẹnìkan kan gbọ́dọ̀ bó lórí jà. Bẹ́ẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì náà ń sọ tiwọn. Tó bá ti wù ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde ẹ jáde, ẹ bèrè fẹ́tọ̀ yín lọ́wọ́ àwọn ìjọba. Bọ̀ wípé ẹnìkan máa gbogbo tó lóyè Sunday ṣe fún wa láti jọ ìjọ yìí, mi rí bí ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọn appreciate ẹ̀. Nítorí wípé wọ́n rí wípé ṣóò nìkan ni, ṣòro pé òun lágbára ni. Bẹ́ẹ̀ tó lọ́wọ́ ọba pa, ẹ̀dá kan ò lè pa. Mo dúpẹ́ pé ó wà láàyè báyìí o. Wọ́n fi Sunday Igboho wọ́n fi ṣẹ̀sín, wọ́n jẹ́ kó ṣẹlẹ́yà. Tí ìbá ṣe wípé ó kù agbára, ó tó agbára Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn olóyè Sunday Igboho, wọ́n bá pa lọ́jọ́ náà. Wọ́n bá pa. Ẹ ń bá wá ní pé olóyè Sunday Igboho ò ṣètò, kó náà bọ́ta kó ṣe ìdá kan nínú ìdá mẹ́wàá tí olóyè Sunday Igboho ṣe. Látọ́ wá mọ̀ wípé nǹkan ju nǹkan lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ó mú mi ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ agitation yìí. Tẹ́ bá wo Nàìjíríà nígbà tí wọ́n ń jà, wọ́n jà fún ọmọ ọdún kan. Gbogbo àwọn ọmọ ìlú lọ jáde, gbogbo àdúgbò kún. Ọwọ́ àwọn ọlọ́pàá gan ká mọ́ tó pé èèyàn mélòó ló fẹ́ rí. Mo tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ ṣe rálì, èèyàn 10, èèyàn 15 lọ rí. Mo tó ní gbogbo àwọn ọmọ kéèké, àwọn abiyamọ tán jáde, gbogbo àwọn obìnrin. Bóyá wọ́n máa wà ní òhò ní o, bóyá wọ́n máa wọ pàǹtì nìkan ní o, tí gbogbo wọn tútọ́, tí wọ́n fẹ́ kọ́ máa yìnbọn pa àwọn obìnrin ni. Ẹ jẹ́ káwọn obìnrin bọ́ síwájú. Olóyè, gẹ́gẹ́ bí nǹkan tí mò ń béèrè lọ́rùú rálì tí àwọn ará Èkó tán ní kò ní ṣeé ṣe, gẹ́gẹ́ bí ní àná, a dúpẹ́ pé ó ṣe ṣe torí ẹ sọ̀rọ̀ nípa àwọn obìnrin, a rí i pé àwọn obìnrin ló kọ́kọ́ jáde. Báyìí ìgbìyànjú wo àbí advice wo lẹ ní fún àwọn ọmọdé, torí tí àwọn ọmọdé bá tún jáde, kí ọmọléèwé ẹni tó ń ṣiṣẹ́ ìjọba, ẹni tó ń tajà, lórí a gbọ́ pé gbogbo nǹkan ló gbówó lórí báyìí. Ẹ ṣe olóòtú mi lò. A ti rí wípé tá a bá fẹ́ ṣe rúdálì bẹ́ẹ̀ yẹn, gẹ́gẹ́ bí n tí ọ̀gá ọlọ́pàá Èkó sọ, ó ní lẹ́tà tí wọ́n kọ ṣọwọ́ sí ọ̀gá ọlọ́pàá ní ọ́fíìsì àwọn, wọ́n ní lẹ́tà yẹn ò kún tó. Bóyá wọ́n fẹ́ ká máa state gbogbo rúdálì tá a fẹ́ ṣe ní o, àwọn èèyàn tá a fẹ́ wá síbẹ̀ ní o, rally o, ìyẹn ò lè mọ iye èèyàn tó wá sí rally. There is what they call the difference between a rally and a protest. Everybody know ló mọ̀. When you are doing rally, ẹ ń polongo ni, ẹ ṣe ń polongo ni pé ok, à ń polongo àfẹ́ kan báyìí o, àfẹ́ kan báyìí o. Tí ìjọba Nàìjíríà bá jẹ́ ìjọba Buhari bá jẹ́ ìjọba tó dáa, kí ló dé tí òfin lè pe ẹ fi lọ ẹ̀yin lẹ lọ bá wọn boko àwọn bandits. Buhari sọ kò lè lóun ò mọ̀ sí nígbà tí Gumi lọ bá àwọn bandits, kò lè lóun ò mọ̀ sí. Kí ló dé tí wọ́n fi yẹ̀yàn kan ní federal tó máa lọ jókòó pẹ̀lú àwọn Professor Banji Akintoye, tó máa jókòó pẹ̀lú àwọn Sunday Igboho, tó máa jókòó pẹ̀lú àwọn Nnamdi Kanu, tó máa jókòó pẹ̀lú tó máa ṣe big conference lórí ọ̀rọ̀ Nàìjíríà. Aláwọ̀ wọn láti jókòó pẹ̀lú wọn, bóyá lè jókòó pẹ̀lú àwọn bandits tó máa display ìbọn oríṣiríṣi machine gun. Ẹ̀jẹ̀ máa jókòó sí wọn láàrin ẹ̀jẹ̀ máa bá wọn negotiate. But nítorí pé àwọn eléyìí wọn ní ìbọn mélòó ló wà lọ́wọ́ lọ́ba ní ilé Sunday Igboho. So àṣefẹ́gbẹ̀gbọ̀ pé ìbọn tó ń display fún wa, ìbọn yẹn ibẹ̀ náà ti kó. Àwọn bandit tó yẹ pé bazooka náà máa kó kalẹ̀ báyìí tí Gumi máa wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ṣe nǹkan kan sí yẹn, kó yẹ lọ sí Sàbújá kẹ́ lọ display ẹ̀. Màá rí Gumi rí wọn báyìí wọ́n jọ sọ̀rọ̀, lọ kó wọn àti Gumi kẹ́ kó wọn pọ̀, kẹ́ kó wọn lọ Sàbújá. Ó ṣe wá jẹ́ pé ti Sunday Igboho lẹ lọ mú, kó pààyàn náà, kó kidnap,
bandit and kidnapping tẹ́ ẹ dẹ̀ mọ̀ ìmọ̀ràn tí mo fẹ́ gbà ni pé bóyá o káwọn tó bá mọ̀ ẹ́ pé àwọn Yorùbá nation àwọn fẹ́ kọ́ máa fọdún Sunday kọ́ máa fi rúgbó mọ́ kọ́ máa fi rúgbó mọ́ ó ti ṣèwọ̀nba tó lè ṣe olórí sì ni ọkùnrin ni orúkọ ẹ̀ à lè gbàgbé ẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ tá a bí lónìí tá a tún máa bí orúkọ Sunday Igboho yóò mọ wà láyé àti láéláé ni nítorí pé Sunday Igboho tèmi mọ̀ àtẹ̀lé ni má rápadà ni ó máa ní àwọn àìdálẹ̀ ń bí o ọ̀rọ̀ tó máa sábà tẹnu ìjáde nìyẹn àìdálẹ̀ ń bí o ṣùgbọ́n ìsìn wá ń kọ́ àwọn tí lórí ọ̀rọ̀ Oòduà nation oríṣiríṣi kàńdá ló ti wọnú ẹ̀ lórí pé wọ́n fẹ́ suppress Sunday Igboho mo rọ àwọn èèyàn kán jáde bóyá máa yọ àwọn kọ́mítì each ilẹ̀ Yorùbá tí wọ́n máa jókòó ṣe meeting tí wọ́n fẹ́ ṣe rally wọ́n á kọ lẹ́tà appropriate letter síbi tí wọ́n bá fẹ́ lọ wọ́n á dẹ̀ ṣe rally wọn tí ò lè ní sí wàhálà ibi bẹ́ẹ̀ la fẹ́ wá o wọ́n á dẹ̀ ẹ̀rọ gbogbo ẹni tó bá kó fẹ́ gbọ́ Oòduà tó jẹ́ pé ìyá bá ń jẹ lóòótọ́ ìjọ kan sì ń bọ́ tó pé ìyá máa jẹ Nàìjíríà Yorùbá débi pé àtọmọdé àtọmọnú ló máa jáde sí títì ẹ lọ kọ́lẹ̀ lẹ́nu ìyá yẹn sì máa dé stage kan bí mo ṣe wà lè lọ́dún márùn-ún sí nílẹ̀ Yorùbá tá a bá gbọ́ Oòduà nation báyìí a lè lo 5 years ó máa dísè tó yẹ pé nǹkan wọ́n débi pé àtọmọdé àtàgbàlagbà àtọmọdé àtobìnrin àtọmọnú gan á bọ́ta sí títì tó jẹ́ pé ọwọ́ ìjọba gan ò ní ká mọ́. ẹ ṣé púpọ̀ ọ̀gbẹ́ni lọ́ọ̀yà Túndé kí lẹ rí sọ ìmọ̀ràn wo lẹ fẹ́ sọ fún bàbá wa Gani Adams láti gbìyànjú lórí ọ̀rọ̀ Sunday Igboho nítorí pé àtìgbà tọ́rọ̀ ẹ ti ṣẹlẹ̀ àti ìgbọ́ kí bàbá kó sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ fún bàbá Gani Adams torí pé wọn gbọ́dọ̀ wo Sunday Igboho pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ẹ̀. ẹ ṣe olóòtú ààrẹ wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ mo kí wọn kú iṣẹ́ takuntakun wọn kú iṣẹ́ ìlú wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí mo yìn wọ́n o mo kí wọn o wípé wọ́n kú iṣẹ́ ìlú ṣùgbọ́n téèyàn bá ṣiṣẹ́ ìyẹn máa ṣe níbi pé ìyẹn máa ń gboríyìn ni Sunday Igboho ti ṣiṣẹ́ níbi pé àti rí pé àti àgbóríyìn fún nítorí pé ẹni tó bá fi ẹ̀mí ẹ̀ lílẹ̀ ní battle line ní battlefield akọni ni mo dẹ̀ kí àwọn akọni tí wọ́n ti kọjá lọ irú ọmọ tán ni wọ́n pa ní rally lánàá akọni ni akọni ilẹ̀ Yorùbá akọni lọmọ tó pa gbogbo ẹni tó bá ti pa ní rally yìí akọni ni àwọn tó jẹ́ tí ibùn tá a bá gba Oòduà nation gbogbo àwọn tó ló yẹ kán ya ọjọ́ kan sọ́tọ̀ sí tó gbọ́dọ̀ máa fi ṣe ayẹyẹ fún wọn nílẹ̀ Yorùbá tó máa fi ṣe ìrántí wọn ẹni tó bá gbébọn ẹni tó bá ti tó bá lọ akọni ni ẹjẹ́ àkí ẹjẹ́ káyìn ilẹ̀ Yorùbá a máa ń sáfógun ni kì í ṣe ìsìn ní mo sọ ayé àtijọ́ Yorùbá ò kì í sáfógun bọ́ ìsìn àwọn èèyàn máa ń sá ni mi ò fẹ́ kú mi ò fẹ́ kú Yorùbá lè pàwọ́ olóko owó ní mi ò lè wá kú kò lè joyè ilé bàbá ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú èmi rọ Ìbà Gani Adams pé gbogbo ìgbésẹ̀ tó bá wà níkàáwọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí olórí tá a fi wọ́n ṣe tí gbogbo Yorùbá sì mọ̀ wípé Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ẹ mọ̀ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣá nílẹ̀ Yorùbá olórí jagunjagun ni #1 warrior tó bá dẹ̀ mú kan nínú àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní jókòó kò ní sùn gbogbo agbára tí ààrẹ bá ní bóyá ààrẹ máa tọ gbogbo ọ̀wọ́n first class ọba tó máa bẹ̀rẹ̀ sí wọ ọ̀dọ̀ wọn one after the other bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tó bá yẹ kí ààrẹ Gani Adams kó débẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó ṣe ẹpẹ̀lẹ́ ń bẹ̀rù sí ọ̀dọ̀ ààrẹ tó ti jẹrí sẹ́yìn
ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni kọ́ bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé omi ò gbọ́dọ̀ tẹ̀yìn gbọ̀ngbí lẹ́nu o lórí ọ̀rọ̀ Sunday Igboho. tán bá gbé Sunday Igboho ojú ti Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá fi lè gbé Sunday Igboho ó ti mí wípé wọ́n lè gbé Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra rẹ̀ náà nìyẹn. kí la wà fún, kí ni Yorùbá wà fún tá a lè dìde ká agbára wa lọ́wọ́ àwọn agbénisìn. mo rọ ẹbọ Gani Adams kí wọ́n gbé gbogbo òyìnjú tó wà ní ìkáwọ́ wọn kọ́rin pẹ̀lú gbogbo àwọn ọba pátápátá, gbogbo àwọn tó jẹ́ top retired military officers tó jẹ́ Yorùbá tó wà nílẹ̀ káàárọ̀ òjìrè kọ́ dìde kọ́ lọ delegate lọ sí Àbújá kọ́ lọ bá Buhari sọ̀rọ̀ pé this is not the solution. This is not the solution. The solution when you know this pé àwọn bandit yìí o ẹ lè rí wọn mú ẹ rí pé kò sí ẹ̀ka tẹ̀lé ṣe fún ojú pé kẹ lọ bá wọn negotiate lọ ẹ rán èèyàn lọ. ó ṣe wá jẹ́ pé tàwọn Sunday Igboho Biafra yìí ìbọn face by face lẹ́fí ń bá wọn jà tẹ́ ẹ lè rán èèyàn lọ bá wọn náà. ìtí mo expect kí àwọn ẹbá Gani Adams ṣe ni pé kọ́ńtà delegate lọ bá Buhari pẹ̀lú àwọn ọba pẹ̀lú àwọn retired military tó jẹ́ Yorùbá. But this is not the true solution. If you want this country to be go on smoothly, this is not how Kiyan should run country. When people are on allegation kan yìí pé ẹ wà settlement ẹ mú àwọn ẹ̀yà kan ẹ pọ́n wọlé ju àwọn ẹ̀yà kan lọ, why can't you go you dialogue with them so that we can know where we are going? kì í ṣe Yorùbá ní kọ́kọ́ ló Biafra Yorùbá ní kọ́kọ́ ló agitate kọ́ wọn fẹ́ kúrò ní Nàìjíríà. There are so many countries tí irú ẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀. We have the Catalonians wọ́n ṣe bẹ́ẹ̀ Dublin ṣe tiwọn wọ́n lọ àwọn míì ṣe tiẹ̀ wọ́n sì wà lẹ́nu ẹ̀. Rome is not built in a day. tí Buhari bá rò pé Yorùbá nation níwà báyìí tó ń bá kúrò ń bẹ̀ tán tí Yorùbá nation bá padà wà ńkọ́. kò dẹ̀ sẹ́ bó ṣe wà lórí oyè yẹn ìjọkànjọkàn ló máa fìbẹ̀ sílẹ̀. agbára máa tánjọ́ kan agbára mo jẹ president mo jẹ governor ìjọkànjọkàn báyìí ni ẹ máa fi sílẹ̀. gbogbo àwọn security tó ń tẹ̀lé wọn káàkiri nísìn mélòó ló máa tẹ̀lé wọn mọ́. Ọbásanjọ́ nísìn is working freely. sójà mélòó ló ń tẹ̀lé Ọbásanjọ́ gbà tó dàbí ìgbà tó wà ní orí oyè kò dà bẹ́ẹ̀ mọ́. ìyẹn ló yẹ káwọn àwọn president yìí kọ́ máa ronú pé àwọn máa fi bẹ́lẹ̀ jọ kàn. people are now talking about Jonathan, they are talking about past president. kí ló dé? mo rọ Ìbà Gani Adams kọ́ dìde sọ̀rọ̀ yìí because àwọn èèyàn oríṣiríṣi kan náà máa sọ wípé Ìbà Gani Adams kan jókòó ni wọn ṣẹ́ nìtì. mo mọ̀ pé lóògùn ọ̀fẹ́ o mo mọ̀ pé ẹ̀ ti máa ṣiṣẹ́ takuntakun lábẹ́nú Ọlọ́run ọba dẹ̀ ràn yín lọ́wọ́ ojú òní tì yín o lórí ọ̀rọ̀ Yorùbá yìí ojú òní tì yín. ààrẹ tó fi yín ṣe yìí ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́ o ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ̀mí yóò sì gùn kò sì ní gùn nù yà. ẹ dìde o ẹ gbéra lẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ojú ò gbọdọ̀ ti Yorùbá o tójú bá ti Yorùbá ó ti Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ ṣé gan lọ́yà Túndé we really appreciate all your efforts so far. ìmọ̀ràn wo lẹ fẹ́ sọ fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho nítorí pé láti bí ọjọ́ mẹ́ta báyìí àti ẹ̀ gbóhùn bàbá ipò lẹ́rù kí wọ́n lè wà àti pé kí lẹ́rù pé a fi lè appreciate tí Yorùbá fi lè appreciate gbogbo wàhálà tó ń dá sí wọn lọ́rùn yìí. ṣe rí in ti Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín fún kọ́ṣẹ́ tẹ̀bẹ̀ lọ́wọ́ mi yẹn mo mọ̀ pé lórí Sunday Igboho ó wà òkè mo bẹ̀rù pé bóyá ó fara gba ọta kankan mo dúpẹ́ fún yẹn kò sí wàhálà everything ó wà in order is in place. Okay. But wọ́n ní ọdẹ tó bá rogun ológun tó bá rogun tó bá bọ̀ òun ló ń pè ní dáńpè jagunjagun. gẹ́gẹ́ bí bàbá mi kan ẹlẹ́bùúbọn ó ní bí mo bó ṣe pòwe yẹn bàbá yẹn jẹ́ kó yé wa wípé bàbá ẹlẹ́bùúbọn yẹn jẹ́ kó yé wa wípé jagunjagun tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá tí ò bá lè sá òun ní kú sójú ogun.
kàkà kílẹ̀ dẹ̀ kú ilẹ̀ ti ṣá báyìí o ní tí Yorùbá ń sọ ní kàkà kílẹ̀ bí pé tó bá di pé ó bá kù pé ó fẹ́ gbogbo ẹ̀ fẹ́ dí Ọlọ́run ọba ayọ̀ ẹni tiẹ̀ mo dúpẹ́ pé Ọlọ́run yọ lóye Sunday Igboho ó wà nínú àlàáfíà báyìí ṣùgbọ́n ẹ̀yin ọmọ Oòduà ìdẹ́ ẹ lè ṣe fọlọ́yè Sunday Igboho ni pé ẹ má jẹ́ kí wàhálà ẹ̀ já sásán gbogbo tẹ́ ẹ ṣe nígbà tí wọ́n wálé Sunday Igboho ó bani lọ́kàn jẹ́ àwa ọmọ kó má tẹ̀lé sí short rally bò mo dúpẹ́ lọ́wọ́ yín pé wọ́n ṣe ní ká má wá sẹ́kọ̀ọ́ àwọn èèyàn sì tún gbìyànjú wọ́n wá sẹ́kọ̀ọ́ mo dúpẹ́ inú olóyè Sunday Igboho náà máa dùn inú àwọn èèyàn tó tí ó wà fún agitation yìí inú wọn máa dùn mo rọ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá fẹ́ kí inú olóyè Sunday Igboho dùn ẹ jẹ́ ká sì máa continue láti máa jẹ́ kó yé àwọn ìjọba yìí wípé this is what we want a ní sè Yorùbá ò ní sè tabakan tara wa jẹ ni bẹ́ẹ̀ náà ní gbogbo categories offices tó wà àwọn hierarchies tó wà Yorùbá ò ní sè kò sẹ́ni tí ò mọ̀ immigration ní custom ní navy ní gbogbo wọn lálálálá ní gbogbo wọn everybody Fúlàní Haúsá Fúlàní Afúlà everybody kí wàá la fẹ́ ṣe ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá fẹ́ káwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa tún máa yí bó Sunday Igboho wípé sọ́tàn ìbá wọn tó ń tẹ̀lé lẹ́yìn wọn lè sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ ká sì máa bó ṣe community la máa yàn káyálì yẹn sì máa lọ tábà fẹ́ lọ sí each state tábà fẹ́ lọ fún rally kọ́ máa kọ lẹ́tà sáwọn ọlọ́pàá tó bá wà bẹ́ẹ̀ pé à ń bọ̀ o àdẹ state kàtà fẹ́ wá ṣe ibi tá fẹ́ wà ká state gbogbo ẹ̀ pé kò ní sí wàhálà láti gba ìyọ̀ǹda fún rally tábà fẹ́ ṣe ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. ẹ ṣé gan Mr. Tunde, God bless you, we really appreciate your effort and we promise to update you more because we're moving across the Europe right now. PFM right now in Paris, in France. So we'll be moving straight down to UK. By God's grace, we update all our viewers and our audience for any update so far. Thank you so much, Mr. Tunde, and we really appreciate all your effort. Kí Ọlọ́run kó fún bàbá wa Sunday Igboho ní omi tútù nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò dùn mọ́ wọn nú. Àdúpẹ́ gan, ẹ ṣé gan o. So àátún máa kàn sí yín. God bless you, sir. Thank you, sir. Bye bye.